àǹtí mi Ṣọlá pé wàhálà ti ṣẹlẹ̀ o, wàhálà ti ṣe kíni, wàhálà ti ṣẹlẹ̀ o. Ṣé ẹ ti rí update ti ìyálé yín tó wà ní China tó ń kó kọ̀ǹténà wọlé? Àwọn la rí báyìí with evidence pé wọ́n ń kó kọ̀ǹténà wọlé, kì í ṣe èèyàn tó fàkàtà àtà ń kó kọ̀ǹténà wọlé lórí irọ́. Ìyálé yín tó ti di oní kọ̀ǹténà ń sìn tó yẹ pé kọ̀ǹténà ló ń ṣí wọlé. Ẹ gbọ́ nǹkan tó sọ nípa bàbá mi. Ó ní to my ex, can you see me now? Nǹkan tí ò fi dá kéèyàn máa give up lórí ara ẹ̀ nìyẹn. Nǹkan tí ò fi dá kéèyàn máa wo ọwọ́ ọlọ́wọ́ wago alágo ṣiṣẹ́ nìyẹn. Nǹkan tí ò fi dá kéèyàn máa sọ pé if you give up, na you fuck up. This is an inspirational message to a lot of women out there. Wípé kò sí nǹkan tọ́lọ́run ọba ò lè ṣe fún ẹ tó bá tẹra mọ́ṣẹ́ ni o. Tó bá tẹra mọ́ṣẹ́ ni o. Ẹ rántí nǹkan tó bá ti jọra la máa fi wéra. Mi ò bú anybody. Èèyàn tọ́rọ̀ bá ta bá ní kó mú ti. Èèyàn tó lọ sáàfin tó lo 1 year tó fi ṣẹ̀sìn Awórò tó fi wọ́yàn tó máa fẹ́ on by force. Àti èèyàn tó tẹra mọ́ṣẹ́ látọjọ́ ta ti mọ Fọlá lórí social media. Iṣẹ́ ẹ̀ ló ń ṣe. Kò ń dá sí wàhálà, kò ń fa wàhálà. In fact, Lizzy gan ló ń fa wàhálà fún. Iṣẹ́ ẹ̀ ló ń ṣe látọjọ́ ta ti mọ̀. Ìdíṣẹ́ láti máa bá tó ń ṣiṣẹ́. Ó ní to my ex, can you see me now? Ṣé ẹ rántí tí bọ̀dà láti jáde ìgbà tó ti di orí ẹja tó sọ wá pé ẹlọ́ṣẹ́ tó ń pàdé ní 2017, ẹlọ́ṣẹ́ tó ń pàdé ní 2018, ẹlọ́ṣẹ́ ni ọmọbìnrin yẹn kò lè san 1 naira di 2 naira. Bọ̀dà láti, can you see her now? Bọ̀dà láti, look at Fọlá's life today, look at your own life. Ayé tí yín ó ti dojúrú, you no go back, you no go front. Ojú kan lẹ ṣáà wà bí omi adágún. Look at èèyàn tẹ́ ẹ fi sílẹ̀, ẹ wo obìnrin tẹ́ ẹ fi sílẹ̀. Fọlá, ọmọ ni ẹ jọ, ọmọ ni ẹ ṣakọ sí wọn. Wo Lizzy, èèyàn tó yẹ kó sọ pé ṣakọ sí wọn. It's not by òrùka o. Kórùka yẹn kó tó ọmọ odó gan kó o gbé sínú ọwọ́. It's not by òrùka. Báwo láyé ẹ̀ ṣe rí látijọ́ tó ti fòrùka sọ́wọ́? That is it. How well ni kì í ṣe how far. How well ni Ṣọlá pé is your life well? Báwo ni ilé ayé ẹ̀ ṣe rí látijọ́ tó o ti gbòrùka abú tó o ti gbà? Bí òrùka yẹn wà lára ibi tí ìṣòro gbà wọlé sí ẹ lára. Because kó tó gbòrùka, òun ṣe dáadáa nú ayé. O jẹ́yàn nú ayé ẹ̀ ń ta sọ́sán. Bọ́jọ́ tó ti lọ gbòrùka, Ọlọ́run ló mọ bí ìdí ògùn tẹ́ ti lọ mórùka yẹn. Òrùka burúkú tó gbà yẹn, ọjọ́ yẹn ibẹ̀ lógún ti gbà wọ inú ayé ẹ̀ wá. Fọlá ló yẹ kó máa kọrin ṣakọ sí wọn ṣakọ sí. Ẹ tọ́rọ̀ kókó lè pàgbọ́ ni. Fọlá olóyè kó máa ṣe kíni, kó máa kọrin, kó máa jọwọ́, kó máa jẹsẹ̀. Ó ní can you see me now? Ṣó ń gbọ́? Can you see her now? Kò sórí burúkú o, kò gbọ́mọ ṣépè o, kò kọ́ RIP sórí àwọn èèyàn eléyàn. Iṣẹ́ ẹ̀ ló ń ṣe. Ó wá di èèyàn tó ṣáájú ẹ̀, ìwọ tó gánú ayé. Wọ́n tún ṣe annual kìíní kan fún àwọn real estate. Ari Manuela ń bẹ̀, ó tún wà missing. Tó bá ṣe tàwọn aláṣọ tó fún wọn láwọ̀d, you will be missing. Inú ilé nìkan ló wà tó ti ń gbúròó òde. Gbogbo nǹkan tó bá lọ sínú òyìnbó, you be missing. Tó bá ṣe fíìmù sinimá, you are always missing. Look at your life, Ṣọlá pé ṣorí ìyàlẹ́ ẹ̀ from 0 to hero. Ìwọ wá come from grace to grass. Ṣó ti rí ilé ayé ẹ̀ Ṣọlá pé ṣorí ilé ayé ẹ̀ láti how far. Ó ní ẹjẹ́ continue. Ó ní I am doing well. Ó ní to my ex, can you see me now? I am doing well. I am progressing. I am smiling again. Mo ń tẹ̀síwájú, mo ń ṣe dáadáa nú ayé. Inú mi ń dùn. Ọlọ́run Fọlá, inú ẹ̀ tó ń dùn kò ní bàjẹ́. Ọmọ aráyé ò ní sọ ìkorò sínú ayé ẹ̀. Sórí bó ṣe ń lọ báyìí òkè ní o. Bẹ́ẹ̀ ni òkè lẹ́yẹ tí ń fọ̀hún. Ta ló lòṣì? Ìtòsọ àtọkọ ẹ̀ ló lòṣì. Àwọn ní kọ́ máa ṣorí ibú lórí social media káàkiri. Kọ́ máa cancel wọn káàkiri. You are progressing. Ó tẹ̀ ní ìdájí sọ fún wa. Sórí a picture of 1,000 words. Now, about this man, the picture, the videos we can see you traveling from Qatar to China to Kinika. We can see you stocking container. Ọkàn ló fẹ́ gbé ó di méjì. Ọlọ́run mà kí n padà lẹ́yìn èèyàn. Ṣé ti rí nsìn? Ṣọlá pé dẹ́ jókòó síbẹ̀ ń ṣorí ibú. Àtọjọ́ tó ti ń rojọ́. Sogónù ni kò ní nǹkan kan mú bọ̀. Ó máa kékeré ní update Fọlá. Ṣé àwọn pé Fọlá ò bá yàn kọ́? Ó ní ex. Lizzy, ṣé wọ́n ní ex Fọlá ni? Ó kì í ṣe ex Fọlá, so kò bẹ́ẹ̀ wí. Ìwọ ló fọ́kọ tó ń sògùn.
Ọlọ́run ló ní kí láti kúrò nù ayé Fọlá. Ayé ọmọdé yẹn ò bá má mọ̀ yẹ́sì ẹ̀. Àṣé olórí burúkú olókùtà ni láti gbogbo obìnrin tó bá ti wà pẹ̀lú ẹ̀ wọn ò rí ṣe. Ìgbà tó wà lọ́dọ̀ Fọlá, Fọlá ò rí nǹkan kan ṣe. Òun ló tún ti wà lọ́dọ̀ Lizzy táyé Lizzy tún ti bàjẹ́ yìí. Òkúta ọkùnrin ni láti olórí burúkú táyé ẹ̀ ti bàjẹ́ ni. Ọlọ́run ló mẹ́yàn tó ṣẹ́. Gbogbo obìnrin tó bá wà lọ́dọ̀ wọn ọ̀tí tó bá fobìnrin yẹn lẹ̀ láyé obìnrin yẹn tó máa tó nítumọ̀. Ọ̀títí láti ogun tó ń jẹ́ ẹ̀ tó lọ fọwọ́ ara ẹ̀ tó lọ fi sanwó orí ẹ̀ tó bá fi ilé ayé ẹ̀ lẹ̀ ní Lizzy láyé ẹ̀ tó máa nítumọ̀. But since tẹ́ ti jọ ń manage ara yín tẹ́ ẹ̀ manage ara yín bẹ́ẹ̀ ṣe máa manage orí burúkú láàrin ara yín yẹn. Fọlá continue saying, I am doing well. Mo ń ṣe dáadáa. I am progressing. I am smiling again. Inú mi ń dùn. Only everything you said I couldn't do without you. Hey, who are you? Ibi téèyàn bá ti ká kẹ́ni Ọlọ́run máa tẹ́rọ̀gì bẹ́ẹ̀ nìyẹn. Ẹ̀yin ká ẹni ẹ sọ pé Fọlá kò lè sọ 1 naira di 2 naira kò lè rí nǹkan kan. Fọlá ò ní nǹkan kan. Ẹ̀yin lẹ ń bọ̀ ẹ̀yin lẹ ń sanwó lé alpha nsìn àǹtí Ṣọlá pé rúùtù abọ́kọ̀ọ́kú alpha how market. Look at Fọlá's life, look at your life. Only everything you say so bàdá láti ẹ̀ tí ẹ̀ máa ń condemn ọmọdé ìgbé kò lè ṣe nǹkan kan. Ẹ máa ń condemn ẹ̀ pé ọ̀lẹ ni. Ìwọ tó ń pèyàn lọ́lẹ̀ ìwọ ló gbé Ghana must go ẹ̀ tó lọ sásábẹ́ obìnrin pink. Ìwọ tó ń pobìnrin kan lọ́lẹ̀ àṣọ odidi ọkùnrin géńdé ọkùnrin o ò lè fọwọ́ ṣiṣẹ́ o ò lè jáde kó lọ ṣiṣẹ́ o kẹ́rù o sá lọ o sá kúrò o sá from responsibility o lọ ṣí bá obìnrin nínú ilé. Look at your life. Only everything you think o rò pé bó ṣe fi Fọlá yẹn ìyà ló máa jẹ́ pa. Ìgbà tó náà máa gbé àánú ẹ̀ dìde ńkọ́ láti onílé onípàràgà ló mú lé sí gbogbo nǹkan tó fẹnu dán ẹran sáwò fún ẹ tó sọ ká a máa gba kálọ̀tì pẹ́ a máa gba kíní kan pẹ́ alpha ń sìn o ẹnjìnà Làwání alpha ó ní gbogbo nǹkan tó sọ pé òun ò lè ṣe ìgbà tó kì í sọ náà ṣé ìwọ gan rí ṣe tó sọ pé Fọlá ò lè jẹ́ nǹkan kan ṣé ìwọ gan rí ṣe inú ayé tó sọ pé Fọlá tó bá ti káṣọ àlòkù sí ẹ lọ́rùn aṣọ àwọn bàmí tó ti kú lójú ara ó ti dèèyàn nìyẹn tó bá ti yọ aṣọ kúrò you are still a useless nobody man. Nobody knows you. You are still a useless torí àtẹnu ló ṣe lọ́dọ̀ Lizzy. In fact tó bá máa dá sílẹ̀ gan ọkùnrin tó yẹ kí Lizzy fẹ́ kò yẹ kó jẹ́rù wọ láyé tó bá ń kà á kó lè kàn ẹ́ orí burúkú tóun náà fẹ́ ṣe ló fi jẹ́ kẹ́ ẹ ṣàgbákò ara yín. Bẹ́ẹ̀ ni kò yẹ kó o sínú kálíbà àwọn ọkùnrin tó yẹ fi yẹ kó fẹ́ Lizzy láti sọ pé ìwọ ló tún máa wá dọ́dọ̀ Lizzy tó tún máa bá tiẹ̀ jẹ́ ọmọ yẹn ń ṣe dáadáa ní ayé ọjọ́ tó ti wọnú láìpẹ́ báyìí ní tiẹ̀ ti bàjẹ́. Ó ní gbogbo nǹkan tó sọ pé òun ò lè ṣe òun lòún ṣe yẹn sí. Ó ní I did it on my own. Mo ṣe fún ara mi. Everything you said I cannot do without you. Ṣé o mọ̀ pé ibi tí wọ́n lọ tó ti lọ ń tọrọ jẹ ń bẹ̀ ọ̀dọ̀ Lizzy tó lọ ń tọrọ jẹ still náà ò rí nǹkan kan mú bọ̀ bẹ̀. Èèyàn tí ò lọ tọrọ tí ò lọ máa kúnlẹ̀ fún Lizzy torí tí Lizzy tó wá déwájú nísìn alájí ẹ̀kúnlẹ̀ síbẹ̀ yẹn ni wọ́n máa sọ. Fọlá tí ò lọ máa tẹríba fún obìnrin ẹgbẹ́ ẹ̀ obìnrin àtẹ̀yìntọ̀ obìnrin ò lè tẹríba fóbìnrin ìwọ ọkùnrin ló wá ń lé kiri pẹ̀lẹ́ gbánú lé ọlọ́ọ̀ láti ayé ẹ̀ ti bàjẹ́ ìwọ ọkùnrin kò ní ṣó tí nǹkan tí èèyàn bá fọwọ́ ṣiṣẹ́ fún láti ló máa ń pẹ́ lọ́wọ́ ẹ̀ ni ó bẹ́ fún làbátà oyọ̀ bẹ́ẹ̀ tí omi lóró kó mú kú ni nǹkan tó ò ṣiṣẹ́ fún kò lè pẹ́ lọ́wọ́ ẹ̀. Fọlá sọ pé gbogbo nǹkan tó rò pé òun ò lè jẹ́ torí ìtẹ́ ó ti rí Lizzy alpha and omega ẹ̀ ń gbà yẹn ó ti pé opportunity oúnjẹ ọ̀fẹ́ ọmọdé ìlówó ó fẹ́ lọ jígólò ẹ̀ ṣùgbọ́n lọ jígólò Lizzy ni ó lè ọ̀lẹ abatẹnijẹ́ ẹ wò láti ògbọ́dọ̀ okay when everything you say I couldn't do without you I did it on my own. Mo ṣe fún ara mi. Believe in yourself, you can do anything. Let nobody any freaking body tell you less. You can do anything tó bá fi máa ìdẹ sí tó dẹ̀ work hard. Àìmọye single mother ẹ wá dúró ọmọ tó wà lọ́wọ́ Fọlá by herself yes àyàn lè push èèyàn yes social media we pushed her afun ní owó afun support but apart from that òun kan fún ara ẹ̀ gan push ara ẹ̀ kì í ṣe pé kán push ẹ lómi tán bá push ẹ the same kìíní tó bá ṣe fún Fọlá ẹ̀ tó bá ṣe fẹ́ lómi ebi máa tún pa ó tún máa wá tọrọ jẹ. Bẹ́ẹ̀ ni bọ́mọ yẹn rí lọ́sàn-án láàárọ̀ lóru iṣẹ́ ló ń ṣe níbi tí àǹtí táyé ẹ̀ ti bàjẹ́ tó máa jókòó sórí social media tó ń ṣe pé fọmọ gbogbo ìpè tó wá ṣẹ́ńsìn báyìí dá ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ mà ti lọ kẹ́rù ní China
ó mà ti lọ ìjọ̀gọ̀ ẹ̀ tún kọ́ mi ìmọ̀ kọ́ lóun padà lẹ́yìn èèyàn kí àwọn ayé tún padà lẹ́yìn Lizzy gbogbo ẹ̀ ló padà lẹ́yìn ẹ̀ náà ṣé o ti rí ìyáálé ẹ̀ Fọlá yóò dáa fún ẹnbíkíbi tó wà wó pẹ̀lú ògo Ọlọ́run iṣẹ́ ò ní díṣẹ́ pẹ̀lú ògo Ọlọ́run ìwọ tó ń gbé méjì ìwọ ló máa gbé 5 ló máa gbé kọ̀ǹténà 10 pẹ̀lú ògo Ọlọ́run sórí àwọn olórí burúkú yẹn wọ́n máa ṣorí burúkú kù ni bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó lè fi ẹ ṣe kò lè sí nǹkan tó máa fa àwọn ọmọ ẹ ṣe pẹ̀lú ògo Ọlọ́run ìwọ tó gbé méjì ẹyọkan ló plan tẹ́lẹ̀ ó ti di méjì sí ìwọ náà ló máa gbé 4 ìwọ ló máa gbé 10 wàá tún ṣí 30 wọlé ni ibi tó bá ti jókòó sí tán ti ń ṣorí burúkú bó ṣe máa fi ilé ayé wọn bẹ́ẹ̀ ni tó máa fi ògo wọn àtògo ọkọ dàdá ń dídí àtògo ìyàwó tó máa fi ògo wọn kọjá China ni bẹ́ẹ̀ ni ó bá ti yàn jẹ́jẹ́ ẹ̀ ló wà Lizzy ló ṣe kíni ló trespass wà bẹ́ẹ̀ láyé ẹ̀ jẹ́jẹ́ ló wà lé ọkọ ẹ̀ Lizzy ló wá tó wá ẹjáàkì bàbá ń bàbá ọkọ ọlọ́kọ at the end of the day Lizzy ò ní òtún nísìnyí ẹ máa gbọ́ ó ní thank you for living ó ṣe tó fi lé ayé mi lẹ́ o ó ṣe o igi eléèrà ọlọ́mọ yẹ ká gbé igi eléèrà láti igi eléèrà ni igi tó yẹ kó bí ṣubú igi gbígbẹ kò sí nǹkan kan kò sí ìwúlò tóbìnrin bá wà lábẹ́ obìnrin yẹn ò lè ṣe rere lásán ẹ̀rọ pé àwọn ìyá onímọ̀ lọ ni tí gbogbo wọn kúrò ń bẹ torí wọ́n ti mọ̀ pé láti ń gbowó lọ́wọ́ wọn ni kò ní nǹkan tó ní àti ọba gbogbo àwọn obìnrin tó ń fẹ́ ìwò lọ́wọ́ ṣe nítorí pé ó mọ̀ pọ̀pọ̀ Fọlá ti kú ló ṣe lọ fẹ́ Fọlá torí ó mọ̀ pé máa yẹn ó kó àwọn nǹkan kọ̀ọ̀kan sílẹ̀ tó fẹ́ wá jígolo ó wá jígolo Fọlá náà ni ó lọ jígolo Fọlá náà ni tó bá ti rí bóbìnrin wà fọ̀nà rẹ̀ bó lórí burúkú ni láti o ìgbà ló máa sá sáàárín wọn tó máa rò pé o fẹ́ alákọ̀ọ́kọ́ kò dáa o fẹ́ lẹ́ẹ̀kejì kò dáa o tún fẹ́ Fọlá náà bó ṣe rí pé ọkọ obìnrin yẹn kú ló ṣe ó rápálá wọnú ayé ẹ̀ ni gbogbo property tí wọ́n máa yẹn mú sílẹ̀ ìbáwọn gbọ́n gbogbo àyẹ̀ tó sọ pé láti ta àwọn property kankan tó belong to Fọlá ìgbà tó ti rí pé kò sí nǹkan kan mọ́ ló sá lọ sọ́dọ̀ Lizzy torí pé gbà tó dọ́dọ̀ Lizzy náà eku òkè bí eku mọ́ fún Lizzy ẹyẹ ò dún bí ẹyẹ ọmọ èèyàn ò fọhùn bí ọmọ èèyàn ṣé ọmọ èèyàn ló ń fọhùn lábẹ́ Lizzy tó ń dún bí kíní gbogbo nǹkan tó ti dá tọ́lọ́run ti ṣe fún Lizzy dáadáa gbogbo ẹ̀ bàjẹ́ ni bẹ́ẹ̀ ni torí kò tiẹ̀ yẹ kí Lizzy pàdé láti kó má tiẹ̀ márì gan ó dáa kì í ṣe dandan wọ́n sọ pé kì í ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa sọ pé àtọ́dọ́ gbọ́dọ̀ lọ́kọ ṣé ẹ lè gbàdúrà ìlú ti láti ni ṣé ẹ máa gbàdúrà kó o rí ọkọ bíi ti láti tó jẹ́ pé kò lè ṣe nǹkan kan ó máa wá jẹ́ ẹ̀ lórí ara ó lè ẹ̀mí ni tó bá ti jẹ́ lóye ìtọ́jú wá sí nǹkan kan tí Lizzy yẹn ń dúró kí Lizzy kú ni kó lè jogún ẹ̀ torí ẹ̀ ni ó ṣe stop Lizzy gbogbo rọ́dà rárá tí Lizzy ṣe ó fẹ́ kó kú dànù kó lè rògùn ẹ̀jẹ̀ ni bẹ́ẹ̀ ni ó máa wọ pé ẹ̀rí pé wọ́n já Lizzy sí ìhòòhò nínú ìdúmọ̀ta wọ́n lù wọ́n fẹ́ lù pa wọ́n ń pe láti ó gbé kọ́ọ̀lù ó ti rò pé wọ́n máa pa Lizzy síbẹ̀ ni wọ́n ní ó lò bíi 4-5 hours ó ti rò pé wọ́n ti máa finish ẹ̀ kó tó wá wọ́n ní láti ó gbé kọ́ọ̀lù bẹ́ẹ̀ ni òun gbogbo fún ara ẹ̀ ló fẹ́ pa Lizzy kò fẹ́ kó tọwọ́ ń bọ́ ni so that wọn ò ní arrest ẹ̀ bẹ́ẹ̀ ni ó lè ní olórí burúkú ni ó ní thank you tó kúrò nínú ayé mi tó bá kúrò mi nímọ̀ nǹkan tí mo miss bẹ́ẹ̀ ni àtijọ́ wo orébo lè bá ṣe pọ̀ àtọ́jọ́ tó ti wà nínú ayé Fọlá kí ló dà fọmọ yẹn kò sí náà kò sí ìwọ ò rí ṣe ọmọ ogun ò rí ṣe gbogbo nǹkan tó wà lọ́wọ́ ọmọ yẹn ló gbà tó lu jìbìtì tán ó kẹ́rù kúrò ó sá kúrò mẹ́ wá dé ní olóò pàdé olóṣó kò ní jẹ́ ṣéyàn tọkọ ẹ kú wídò ló ń ṣolóṣó pẹ̀lú ọmọ lọ́wọ́ àwọn ọmọ kéékèèké yìí olóṣó òun kan ló fẹ́ ṣe tán máa bẹ́ẹ̀ tán ṣé ìyá ọlọ́mọ wẹ́rẹ́ ṣé ta ló máa gbé ẹ lólóṣó ẹ̀rí bórí láti ti burú ìyá tó ní ọmọ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ sínú ilé ta ló máa gbé lólóṣó ṣe ti rí ọmọ wẹ́wẹ́ ló wà lọ́wọ́ Fọlá dẹ́nu tó lórí burúkú láti torí àtẹnu ó rí pé àtẹnu náà ò ti sú ẹ débi tán ti dé ẹlẹ́dẹ̀ẹ́ mọ́nú akoto ó ní thank you for leaving me because losing you helped me find a better version of me bẹ́ẹ̀ ni tí láti ó bá kúrò nínú ayé Fọlá ọmọ yẹn ò ní lọ máa já kọ̀ǹténà kò ní máa ṣí kọ̀ǹténà kò ní máa gbé kọ̀ǹténà wọlé tí bí láti ṣe lọ báyìí ogun ayé Fọlá lọ ni ẹ jẹ́ kí láti kúrò nínú ayé Lizzy ẹ máa rí dramatic change táyé Lizzy kàn jà poró ni she is not in a healthy relationship ó kàn jà poró ni tí láti bá kúrò nínú ayé Lizzy lọ́jọ́ tèmi
ẹ máa ṣí Lizzy mọ́ ni. She's just nǹkan tó ń wọ̀ tẹ̀ ṣe ló dàbẹ̀ ni pé tọ́bẹ̀ bá fẹ́ jábọ́ tó wá fọwọ́ gbé ó mọ̀ pọ̀ bẹ́yẹn máa gbé lọ́wọ́ bí láti ṣe ń hàn tí Lizzy yẹn but why she thought she doing the night gbogbo nǹkan tó ṣe for 6 years táyé ẹ̀ fi bàjẹ́ tí gbogbo nǹkan tó ṣe tó fi bàjẹ́ torúkọ ẹ̀ fi bàjẹ́ gbogbo nǹkan tó fi sweat àti kíní torí ọkùnrin tí ò lógo mọ́ ò bá yá ara ẹ jẹ́ sí ṣótírí tọ́wọ̀n bá tare èèyàn tó lọ́jọ́ kọ ẹgbà ó ti mọ nǹkan tó jágbá ó rí pé kò bá ẹ dù àná ó rí pé fọlá ò bá ẹ dù from the day one tó ti já láti gbà tó ti mọ̀ pé bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí kóun lọ máa gbégi eléra ó rò pé lásán náà wọ́n fi ilẹ̀ fún ẹ kò yẹ pé àwọn tó ń fi làtìlẹ̀ wọ́n ti mọ̀ pé bó ṣe wà yẹn èèyàn tó ajẹgbodò ni tó ń wẹ́ni gúnra ó ti tán fún láti bóyá ibi tó ti pẹ́ tó ti ń jobìnrin ní jígólò wọ́n ti fèpè fún èpè yẹn ló máa bá yí kò sí business tó bá dáwọ́lé gbogbo ẹ̀ máa crumble ni kò sí ilé tó bá wọ̀ tí ò ní da ooru ọ̀dọ̀ Lizzy ló wá sọrí sí ọ̀dọ̀ Lizzy ló wá sọrí sí ọlọ́run jọ má jẹ́ káwọn ọmọ mi má jẹ́ kó ṣọkọ fẹ́ wọ́ Fọlá mo bẹ́ẹ̀ dúpẹ́ ṣé o ti rí when God is for you nobody can be against you Lizzy alpha gbogbo babalábúlé gbogbo bẹ́ẹ̀ sàdúgbò tó fi ń ṣe pé alpha tàná káńsù tani ò lè jáde ṣé o ti rí nǹkan táwọn ọmọ kékeré ló tún ti ojú ẹ̀ gbé kọ́ńténà yìí ọmọ tó ń gbé bẹ́ẹ̀ sàdúgbò tiẹ̀ tó fi ń ṣépè òun ló ti ojú ẹ̀ níbi tó jókòó sí ló lọ China tó lọ báyẹ̀ gbé kọ́ńténà ọmọ yẹn ti ń gbé kọ́ńténà láti kékeré ìwọ tó dàgbà arúgbó ọjọ́ sórí social media àdàgbàjẹ ráìfù olórí burúkú ìwọ àtọkọ òṣì ọkọ àdánù tẹjọ fẹ́ra yín ṣé o ti rí sìn ọmọ tẹ́ ẹ kọ̀ sílẹ̀ ọmọ yẹn ó ti dá mílíọ̀nù àbẹ́yẹn o tó bá ti lè ṣí kọ́ńténà bóyá ìyá ẹ̀ forúkọ ẹ̀ gbé kan òun náà gbé kan Fọlá gbé kan ọmọ náà gbé kan ọmọ yẹn ti di mílíọ̀nù àrẹ̀yẹn tó ti ń ṣí ọjà láti China jókòó síbẹ̀ kó máa ṣorí wọ́n sọ fún yàn